wọ́n ní ifá tó fi tálákà jọba ẹnu ifá máa gbẹ ó dáa bàbá aláwo tó ń wá dífá ńkọ́ ṣẹ́nu tí ẹ máa wẹ́ẹ̀tì ni àmọ́ síbẹ̀síbẹ̀ a gbúdọ̀ kọ̀tàn lódì a sì gbúdọ̀ forí ẹwà gúnlẹ̀ ní gbàgede. Oyè ọba Ọ̀yọ́ kì í ṣoyè lásán, Aláàfin kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ó. Oyè ńlá ni bó o bá fẹ́ mọ̀ tó o bá fẹ́ mọ̀ pàápàá ta ni wọ́n ń pè láláàfin, kí ni ipò àtọlá àti ẹ̀yẹ àti àríṣèmọ̀ tó ń bẹ fáláàfin. Mọ̀ wulẹ̀ kàtàn tó jìn o, ìwọ lọ stọ́dì ọba wa Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta, ikú bàbá yèyé aláṣẹ èkejì òòṣà. Bàbá kún fọ́gbọ́n, ó kún fúnmọ̀, ó kún fóye. Tálẹ̀ ń porí. Ó dà ṣé ìwọ ti rí ẹnìkan tí wọ́n bí ní 15th of October tó wá jópò nù tí ò lógo inú ayé rárá, ó kọjá bẹ́ẹ̀. Aláàfin kọjá I am wealthy, I am well known, I am connected rárá o. Ǹjẹ́ a lè wá bá ẹ láti kọ́ ẹ̀kọ́ tí ó ṣe wá láǹfààní àti ṣe àwọn ògo ọ̀la ní oore tuntun. Àwọn ibìkan wà táláàfin ò ti gbúdọ̀ sọ̀rọ̀, ǹjẹ́ o mọ̀? Àwọn ibìkan wà táláàfin ò ti gbúdọ̀ búrúkẹ́, gbogbo ó bá ṣe wù tó ń rò ó nínú, tó ń ru lọ́kàn, Aláàfin ò gbúdọ̀ sọ̀rọ̀, yóò máa tẹ̀ jẹ́jẹ́ ni. Bó o bá fẹ́ joyè Aláàfin o gbúdọ̀ mọ̀ tán, ìtàn tó jẹ́ real one tí ó kì í ṣe rọ́ àmúlùmálà. Ẹni tó kú tó tún ṣẹ́kù òun ni wọ́n á máa fi jà Aláàfin. Ẹ wo fídíò yìí látòkè délẹ̀ kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́ tí ó ṣe yín láǹfààní àti àwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la. Ìdí kó má bàjẹ́ làwa wà. Aláàfin kọjá abáhùn. Ó dà ìpẹ́ ẹ ti subscribe àbẹ́ ẹ ti subscribe. Ẹ subscribe kẹ́ ẹ tún lè máa rí mi wò. Ó dìgbà kan náà, ẹ wo fídíò yẹn. Èmi ni ọba Aláyélúwà, ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Kábíyèsí, ǹjẹ́ ẹ lè sọ ìtàn tó rọ̀ mọ́ ìlú Ọ̀yọ́ fún wa láti Ọ̀yọ́ ilé tó fi dé Ọ̀yọ́ Aláàfin? Ọ̀yọ́ tí a wà lọ́yọ̀ ilé ó ní olúùlú fún gbogbo ilẹ̀ Yorùbá nínú agbára. Ọ̀ranyàn ló dá Ọ̀yọ́ ilé lẹ̀ ní Aláàfin kìíní. Nígbà tí ó bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ kò sí àríyànjiyàn ń bẹ pé ìkan nínú àwọn ọmọ Oòduà ọ̀kan bí l'Odùduwà bí, ọ̀kan bí ọmọ méje, ìkan ọmọ méje tí ọ̀kan bí ní Ọ̀ranyàn. Ọ̀ranyàn lọ́lọ́run wá gbé ọlá fún torí pé ó jẹ́ akíkanjú ọmọ ọba, ó jẹ́ akíkanjú èèyàn. Gẹ́gẹ́ bí ìwà ti sọ, òun ló dá gbogbo agbègbè tó yẹ pé ó gbòòrò jù kí ẹni tó jẹ́yàn dúró ní gbogbo àgbáyé nínú ìtàn láti ìgbà tí ìwà ti ṣẹ̀tìdì ṣe tó ti ìdálẹ̀. Agbára àti ọgbọ́n àti jagunjagun ogun jíjà ló fi dá ibi tá à ń pè ní Ọ̀yọ́ Empire lẹ̀. Nígbà tó dálẹ̀, àwọn tó wà lá tó dé agbára lé lórí Ifẹ̀, Ìjẹ̀bú, Oǹdó, Sábẹ̀, Ìjẹ̀ṣà, Òwu. Agbára rẹ̀ tún kù ní gbogbo agbègbè yìí, ó tún lọ dé Republic of Benin and Togoland. Gbogbo ẹ̀ tá bá wò nínú tá bá ṣe ìmọ̀ tá à ń pè ní geography, àwọn ibi tó kó síbẹ̀ tá à ń pè ní longitude tí àwọn èèbó ṣe láti mọ bí agbègbè tó wà ní longitude ní dìgírì 5 àti dìgírì 9 ní north, latitude 3.5 àti 5.5 àti 3, ibi tó jẹ́ ìka ibi tó gbòòrò jù tí kò tí ì sí ẹnìkankan nínú aláwọ̀ dúdú tó ti darí ẹ̀ lọ. Nígbà tó dálẹ̀, Ọlọ́run fún lágbára, ó dá ètò ogun jíjà lẹ̀. Yorùbá ti ronú púpọ̀ jù pé tí èèyàn bá fẹ́ jẹ́ kí ìlọsíwájú ìdàgbàsókè kó wà ní gbogbo omi tí ọmọ ènìyàn ta ẹ̀dá bá gbé náwó sí, ó láti ní inú ilé láti tòrò táwọn ìbò ń pè ní internal security.
ó sì láti ní nǹkan tó máa dáàbò bo gbogbo àwọn èèyàn rẹ̀ àti dúkìá rẹ̀ tẹ̀wọ̀n rẹ̀ fún àwọn tó bá yẹ kó fẹ́ máa dà láàmú tẹ́ ń pè ní external aggression. Òun fún ara rẹ̀ ó ní àwọn jagunjagun tá à ń pè ní sójà bíi 250 150 tó ní. Ná Ọ̀yọ́ wá tún tẹ̀síwájú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nínú ìtàn wọn. Wọ́n tún wá ní ibi tí a gbé ń porin. Irin tí wọ́n ń pò yìí ó jẹ́ kí wọ́n lè ṣe nǹkan ogun tó máa jà. Ọrùn àtọfà, ọ̀kọ̀ àti ìbọn tiwa tí wọ́n sì ń ṣe ọ̀tá tá à ń pè ní àhàyá. Wọ́n tún wá tẹ̀síwájú, wọ́n ṣe àwọn nǹkan láti irin tí wọ́n ń pò yìí. Wọ́n ṣe ọkọ́, àdá àti oríṣiríṣi tí wọ́n máa fi roko. Wọ́n wá mọ̀ pé téèyàn ọba yó, tí ebi bá kúrò nínú ìṣẹ́bùṣe, wọ́n wá ń gbé nǹkan ọ̀gbìn bí iṣu, àgbàdo, èrè, ẹ̀fọ́. Wọ́n ń ṣe oúnjẹ fún gbogbo àwọn èèyàn tó wà ní agbègbè wọn tó pọ̀. Wọ́n sì tún ń tàsíwájú. Òkìkí rẹ̀ wá ń kàn káàkiri. Wọ́n á tún dọ́gbọ́n pé ọdún kẹtakẹta ní láti máa lọ jagun nítorí pé kí wọ́n lè fi pé agbára ń bẹ. Tí wọ́n bá ń jagun yìí káàkiri yóò máa mú ẹ̀rù bà àwọn tó wà ní agbègbè yòókù láti mọ̀mọ́ lè dẹ́rù bà wọ́n. Wọ́n á sì lè jẹ́ kí àwọn tí ó wà nílé fọkànbalẹ̀ pé ìrọ̀rùn àtàlàáfíà wà. Ọ̀ranyàn ló wá tẹ ìlú tó jẹ́ pé ó gbé tó wá fún Yorùbá tá a mọ̀ níṣẹ́ lógo ló dá Yorùbá tá à ń sọ́lẹ̀. Gbogbo àwọn yòókù ń pèdè wọn tán máa fi Ẹ̀gbá ń ṣèdè Ẹ̀gbá mọ́gbà dání. Wọn ò gbà pé àwọn jẹ́ Yorùbá kó tó di ìgbà tí ó di ọdún tá à ń pè ní first half of 19th century. Kí wọ́n gbà pé èdè yẹn lè fi bí Yorùbá tá à ń sọ bó ṣe bẹ̀rẹ̀. Ọ̀yọ́ ni Yorùbá tá à ń sọ tí wàá bẹ̀rẹ̀ tó wá kó gbogbo ibi tí ọmọ Oòduà lẹ́ka sí tó kó wọn papọ̀. Tá a bá dákọ̀ Yorùbá à ń dákọ̀ Ọ̀yọ́, tá a bá ń dákọ̀ Ọ̀yọ́ à ń dákọ̀ Yorùbá torí èdè tí àwọn èèyàn àtàwọn ọba tó jẹ Àjàká, Kọ́rí, Ṣàngó gbogbo wọn èdè tí wọ́n wá fi lẹ̀ ni wọ́n á gbà káàkiri. Arírú ẹ̀ Gẹ̀ẹ́sì tá à ń fọ́ nísìnyí àwọn Anglo-Saxon lónìí. Èèyàn mọ̀ pé tí wọ́n bá lọ sí ìlú Glasgow ní Scotland wọ́n lédè tiwọn. Tí wọ́n bá lọ sí Ireland ní Dublin wọ́n lédè tiwọn. Gẹ̀ẹ́sì náà náà fọ̀ gbọ́ yàtọ̀ bí wọ́n ti ń pè òde wọn ó yàtọ̀, ohun tí wọ́n fi ń fọ̀ ó yàtọ̀ bẹ́ẹ̀ báyìí. Ṣùgbọ́n wá ní United Kingdom gbogbo wọn wá wà. Scottish ní Parliament ẹ̀ mọ̀ ó ní ìjọba tiẹ̀. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Yorùbá tí a ní kíní ìtẹ́ ń pè Yorùbá ẹ̀ ń padà sí Ọ̀yọ́ nù. Ọ̀yọ́ ló wá fún Yorùbá ní ògo tí ó wá jẹ́ nítàǹfọ̀ lélẹ̀. Bàbá lónìí lẹ̀ o, àtẹ̀dẹ́ bàbá Bátúndé Aláàfin Ọba Òkè ṣe. Adébí ẹjí pé èrí ọmọ láwọ̀ yìí. Tá a bá lọ bì kan gẹ́gẹ́ bí ọba tá a bá kó lù lọ tí wọn ò bá fẹ́ kí Aláàfin sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n sọ fún
ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ nípa àlù tí ò gbọ́ lù kò ní mọ̀. ǹjẹ́ lè sọ irú. ìlù tó máa lù ní pé tó máa fẹ́ sọ fún ọláìwọlá tẹnu wọn ni ó wò tẹnu wọn ni ó gbọ́ kó tó mọ ohun tó sọ tẹnu wọn ni ó wò tẹnu wọn ni ó gbọ́. tí wọ́n bá sì gbé bóúnjẹ fún yàn tí wọ́n bá ti rìn tí wọ́n bá fẹ́ kọ́ bọ́ ó jẹun bẹ̀ wọ́n sọ fún ọláìwọlá tọ́jú àríran ìpè jẹun ẹ̀ ní fọ́pá ni àṣìpá òwe ni ọ̀rọ̀ nínú ilé Ọ̀yọ́ pọ̀ yá tọ́jú àríran tó bá tọ́jú àríran ó lóyún bí obìnrin.